ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ tọkẹ̀dínmọ́mọ́ dánijọ́ ti ń dá gbogbo nǹkan torí pé àwọn àgbàlagbà wọ́n ní tí nǹkan ọba sí ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán Ọlọ́run kì í dẹ̀ ṣe oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fi gbé oore kẹ́sìbì kan tá a bá tọ̀ lọ àákẹ́bi tó oore nìdí ń bọ̀ bó ṣe ń rí yìí náà compensation àwọn kan ni ọba tó wá ṣe báyìí fún yín bàbá wa Sheikh AL-AKHYAAR ọlọ́mọṣẹ́ àjẹkárí yín pẹ́ Ọlọ́run bá ṣe àlékún dùnú tí ó bá tún yàtọ̀ Ọlọ́run jọ máa dájú báyìí lọ albarika ọlá nípa Muhammad la hawla wala quwwata illa billahi aliyyil azim. afa likulli ila sawili ula arakatun likulli ila sawili ula arakatun likulli ula sawil harakatun likulli ila sawili ula arakatun likulli ula sawil harakatun walakin asisu fi rijali sabatu ولكن عزيز في رجال ثبات. Bàbá aláró ẹ̀dá kan má bínú púpọ̀ ẹ̀dá kò torí Ọlọ́run inú aṣọ bẹ́ẹ̀ lánàá náà pé inú ọgbà yín náà láti ń lù ẹ́ eléyìí tí mo fẹ́ sọ yìí mo ń darí ẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ kéwú lábẹ́ àwọn àfáà wa tèmi náà ń jẹ́ ọ̀kan lára yín tí wàá sí náà ń darí sọ́dọ̀ èmi náà àfáà wa Mukhtar Ọlánẹsẹ̀ wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn ń bẹ mo ti fẹ́ mú sọ̀rọ̀ kódà mọ̀ pé wọ́n tiẹ̀ tún gbé kíní ilé mi lọ́wọ́ mọ́ lónìí torí pé wòye àná náà kíní ń bẹ lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ àmọ́ látara ìfẹ́ ọ̀rọ̀ tí àáfàá wa yìí sọ ẹ má jẹ́ a máa rí gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwàdà àti eré tá a bá máa rí bí àwàdà àti eré níbòmíì irú ìjókòó AL-AKHYAAR kọ́lá máa fi ṣeré a máa watch báwo ni gbogbo nǹkan kẹ́kọ̀ọ́ ṣe ń lọ torí pé ìjókòó bíbà yìí ìjókòó ẹlẹ́kọ̀ọ́ ni nínú tí mo mú lọ́rọ̀ àwọn afáwa sírùlẹ̀ àjìdáàdì wọ́n ní Ọlọ́run ló yọ àwọn níjọ́ táwọn ọ̀kẹ́ sá lọ pé yé ṣé táwọn náà bá lọ ṣé nǹkan yẹn ò ní yọlẹ̀ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ fi ìmọ̀ fi hì. Afani likulli ila sawili ula arakatun. Likulli ula. Likulli ila. Likulli ila. Sawili ula. Sawili ula harakatun. Walakin asisu fi rijalu sabatu. Walakin asisu. Fi rijali sabatun. Mo gbé látọ̀dọ̀ àtà ń jẹ́ kúlàfà àtàtà ń jẹ́ mukaddamun. Èyí tí gbogbo ẹni tóun náà bá fẹ́ mú lára wa tóun náà máa mú wá sí ti tiẹ̀ àfààní likulli ila sawili ula harakatu. Likulli ila sawili harakatu. Ila sawili ula. Ila sawili ula harakatun. Àfààní likulli ila sawili ula harakatu. Gbogbo àtà ń jẹ́ mukaddamun. Àwọn bàbá wa Sheikh AL-AKHYAAR àfọ́ ọmọ àfá tí gbogbo wa ń pè tì lónìí àwọn kan ni wọ́n jọ bẹ̀rẹ̀ rúrìn àjò yìí tó yẹ kí wọ́n sá padà lọ́nà nígbà tí wọ́n wó rìn àjò náà bó ṣe gùn tó pé níjọ́ wo la débi tá ń lọ àwọn ni wọ́n lè sọ iye àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ àwọn tí wọ́n wá sá padà tí wọ́n ní àjò yẹn jìnnà jọ́nà lọ́hùn ẹ jẹ́ á béèrè pé lónìí bọ́ wọ́n wà. Likulli ila sawili harakatu. Ila sawili ula. Ila sawili ula harakatu. Walakin asisu fi rijali sabatu. Ẹ má bínú gbogbo ẹ̀yin àfa wa ní AKHYAAR etí méjìlá àfa yìí ní ó mú kan wá kọ̀ọ̀rán tí mú kan wá. Likulli ila. Ká ní pé etí méjèèjì ló mú wá ni yóò ti rí gbé ẹ rí pé ń gbé àmọ́ kò rí gbé délẹ̀ ó gbàgbé tí kan sílẹ̀ yìí ó gbàgbé tí kan sílẹ̀ ẹ má bínú ẹ má bínú. Walakin asisu fi rijali sabatu. Abani likulli ila sawili ula harakatu. Ọgọ́rùn èèyàn ní ó máa lé orí pa gíga pé èmi náà fẹ́ dí àyè tó ga mo fẹ́ dé àrídùlì mo kọ́ dásà mo fẹ́ dé orílẹ̀ mímọ́ ọ̀pọ̀ èèyàn ní máa le àmọ́ ọ̀pọ̀ èèyàn kọ́ ní máa rí iṣẹ́ tí ó ṣe tó fi débẹ̀ kọ́ ní máa rí iṣẹ́ láyé. Ila sawili
حركات ولكن عزيز في الرجال ثبات. wọ́n fẹ́ ká mú wá sí lára àwọn àfáà wa ẹ wùjọ́ tí wọ́n ti ń bá rìn àjò bọ̀ kó tó wá rí bó ṣe rí níjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n ti lajú pé èèyàn máa ń dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ wá wo bí ìrìn àjò yẹn ṣe pẹ́ tó èèyàn mélòó nù wa ló lè ní ìfaradà tí wọ́n ṣe torí pé òní là ń wò ni o ẹni ọba àwọn ibi tí wọ́n ti a gbọ́dọ̀ máa sọ yẹn ni ìyà jẹ wọ́n lójú ọ̀nà ìjà àfáà yìí àwọn kan tún jìyà mẹ́ bàbá sẹ́wọ̀n lè àyàrò ẹ dákun nínú àwọn ẹ̀kọ́ ta agbó torí pé èmi èso ọ̀rọ̀ yín nú kódà táwọn yẹn bá ń fọ̀rọ̀ mí rẹ́rìn èmi èbí rẹ́rìn kí ni báwo lọ̀rọ̀ yẹn ṣe wúwo sílẹ̀ máa mú ẹ sọ ọ̀rọ̀ kan lọ́dún kan mo fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àtàǹjẹ́ mu kàdámù ẹ rí i pé n pé àwa tèmi náà jẹ́ kan nínú ìrìn àjò nípa pé a dé ilẹ̀ gíga a dé òrèrè ibi tá ń lọ tí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sá padà láwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ àwọn àsìkò kẹwàá tó ṣe pé Ọlọ́run lọ yẹ ikú kò lórí wọn níkú tí ò tọ́ sí wọn tó sì fẹ́ tọ́ sí wọn. likulli hila sawili ula harakatun. ẹsẹ̀ wọn bá mi. walakin azizun fi rijali sabatun. ẹsẹ̀ wọn bá mi. wọ́n lọ́dún yẹn lọ́wọ́ mi ọ̀hún rẹ́ tí ìlú yẹn mọ́ ṣùgbọ́n tí ìbá ti ń sọ yóò yé wọn. wọ́n láwọn gbọ́rù àfa kan àwọn wá wọ ọkọ̀ Ọlọ́run lọ́bẹ̀. wọ́n sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ rìn àjò yẹn ìní dákọ̀ àwọn méjì tó kù. àti wọ́n ti dá ifá nílùú yẹn yìí pé àwọn àlejò kan wọ̀lú o gbọ́mọgbọ́mọ ni wọ́n. tí àwọn adífá ti dábàá fún wọn nílùú ní. ìgbà táwọn máa lọ rìn àjò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìtàn yẹn fún wa. àwọn rìn sásìkò yẹn àáfà tí wọ́n wá lọ wọn ò ní fóònù nọ́mbà rẹ̀ ó kọ rẹ̀ lásán ni wọ́n gbọ́ ni wọ́n wá lọ bẹ̀. nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ sásìkò làwọn àbọ̀kẹ́ bá kẹ́fín pé tọ̀ lóòótọ́ ọjọ́ tí wọ́n dápẹ́ àwọn àlejò yẹn wọ̀lú kò tí ì pé kọ́ má jẹ́ kọjọ́ yẹn ti padà pé o ara àwọn ọ̀kẹ́ tí wọ́n rìn bákẹ́bákẹ́ o wọ́n kó àwọn àfa àwájọ́ náà wọ́n lọ tí wọ́n mọ́nu túbú. likulli hila ẹ má bínú o. sawili ula harakatun. walakin azizun fi rijali sabatun. wọ́n wá kó àwọn àfa wa tí bàbá wa àfọ̀mọ́ àfa jẹ kan àtàwọn méjì tó kù tèmi ò ní dákọ ẹni wọ́n bá ti sọ fún àwọn mùkàdàmù wọ́n ti máa rántí àtà àbátì gbọ́tẹ̀yìn rẹ lọ béèrè wọ́n wá tì wọ́n mọ́nú túbú láàfin ọba lára pé àwọn wájú yẹn kí ni o wọn ò wórí wọn ò wá pa wọn ò wá ẹsẹ̀ o kọ Ọlọ́run wá lọ àfà tí wọ́n wá lọ àfà ọba tún ní nílùú lórí wọ́n á tì mọ́lé ńgbà àwọn ò tì mọ́lé òkìkí padà wá kẹ́ àfà ọba ni wọ́n lọ pa àfà yẹn wá nígbà tí wọ́n pe àfà tí wọ́n wá lọ dé àwọn ò ní nọ́mbà rẹ̀ wọn ò pé wọ́n sàkín wá lọ ni òun bá dé wọn àwọn àlejò mi làwọn eléyìí ṣe àwọn apààyàn o àfà ọba sì ní ẹni tí wọ́n wá lọ àfà yẹn náà lọ́ba wá ránṣẹ́ sí pé kí wọ́n lọ́ọ́ pa àfọwọ́ wa pé tọ̀ àwọn tí wọ́n dífá pé yóò ṣẹlẹ̀ kọ́ wá bọ̀ ń wò wọ́n ní eléyìí sí àwọn tí wọ́n wí o àwọn ẹni ire làwọn eléyìí o tó bá yẹ pé yóò bá yíwọ́ ńjọ́ náà lọ́hùn-ún tí wọ́n bẹ orí wọn dà sídìí ògún wọ́n bẹ gbé náà ni. likulli hila ẹ má bínú o. sawili ula harakatun. walakin azizun fi rijali sabatun. ẹ wá wo ọjọ́ tí wọ́n ti wá rìnrìn àjò yẹn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wàá wò pé kí ni yóò ní yá wọ́n sá padà wọ́n drop lónìí ní sí àwọn tí wọ́n jọ wà ní orí pápá àwọn ni wọ́n lè sọ iye àwọn táwọn jẹ́. walakin azizun fi rijali sabatun. walakin azizun fi rijali sabatun. wọ́n wá ń darí ọ̀rọ̀ sọ́dọ̀ àwa mùkàdàmù náà lónìí níjọ́ tá a bẹ̀rẹ̀ amọ̀ye wa o lónìí amọ̀ye àwa tá a kó àwọn tá a wá kù yín náà sí àní sàbátù ní àbá ní sàbátù sáà ní ìmọ̀ṣẹ̀dúró ṣinṣin pẹ̀lú àwọn àfáà wa káwa ní ó lè di ibi wọ́n dé ní